ọmọ láti sọjọ́ bí lónìí ọmọ yìí tí ń sọjọ́ bí lónìí ọmọ olóríire mọ̀mọ́ ní sọjọ́ bí lónìí kórí jẹ́ lálẹ́ Ferdinand ọmọ lánìyàn tí ń sọjọ́ bí lónìí ọmọ Táyélólú èjìrẹ́ òyìnlá ẹ̀dùn àpórí igi rẹ́fẹ̀rẹ́fẹ̀ ọ̀kan bábí èjì ló kúkú wà lè tọ̀ mí wá o Olúwa dára sí mi o happy birthday to you o ọmọ mi tí ń sọjọ́ bí lónìí àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ló sì máa bá wọn ṣe lágbára dání máa gbàgbé ẹni torọ́jọ́ tá a ti bẹ́rìn lábí ọ̀la ọ̀rọ̀ ọjọ́ tá a ti bẹ́fọ̀n lábí yìí ọjọ́ tá a ti bí ọ̀la ti mọ̀ pa àbọ̀mọ̀ olóríire ọjà rere ibo ní sèlé àwọn bàbá rẹ̀ ògbó máa tọ́ ajílété ni o níbi wọ́n gbé jẹ kàkà tó mú kọyán gan ìyá àbárúkú wọ́n ní ká mọ̀mọ́ òroko bàbá àbárúkú wọ́n ní amọ̀mọ́ ṣe sòdodo. gbẹ́gi ló sọnù nígbànú lé ń jọ́sí o lásùnkúnsùnkún títí tá o kúkú dákẹ́ mọ́ wọ́n máa dákẹ́ jàbí èso ọ̀dàrà níwọ̀n kì í o. ibi apẹ̀rin sí lọ́jọ́ wọn àná ni wọ́n ń pè lókè apẹ̀rin ibi apẹ̀fọ̀n sí ni wọ́n ń pè lókè fọ̀n ibi apọ̀ ọ̀rá sí ni wọ́n ń pè nísàlẹ̀ ọ̀rá èèyàn wá ní nílé bàbá kó mọ́ nílé ìyá o ibo ni wọ́n ń ṣe lé àwọn yeye rẹ̀ gangan ó di ìlà ọ̀ràngún o ìlà ọ̀ràngún ni ọ̀ o ọmọ akógun wa kò òtò ìlànà àdéhùn àwọn òkòwò adé yìí ẹ̀yin lọ́mọ ewúrẹ́ lára tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede ẹsẹ̀ gbàgede ní ti jẹ àgùntàn lára tí ń jẹ lẹ́sẹ̀ yàrá àkùkọ gàgàrà tó di kíkọ lálẹ́dẹ̀ láńjọ́sí tewétewé 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 òyàn ọkọ nínú ilé àwọn màmá rẹ gangan Ferdinand Olúwa dára sí mi ò ní séètì ò ní séètẹ̀ òkúkú ní báwọn rìn ní bèbí ẹ̀wọ̀n òde tọ́lọ̀tọ̀ nídé Elédùmarè oníjọ́ lè lọ màmá rẹ ló ránṣẹ́ pè mí lónìí mọ̀ kí ọ ní gbèjì ìgbẹ̀jọ́ lólórí rẹ ò ní burú ojú rẹ ò ní fọ́ etí rẹ ò kúkú dídì ó ní bùrìbùrì báwọn jíjó wèrè wọjà ọmọ aráyé ò kúkú nífẹ̀ẹ́ gbà fún ọ lóúnjẹ lágbára dání má gbàgbé ẹni á ṣe yí ìsàmọ́dún o.